I'm dancing. Hello, friends worldwide. Hi, HJ team worldwide out there. Still dancing. Ọmọ yín jó. Ọmọ yín bọ̀tá. Tí ó kì í ṣe làkìlápá, la fury, la schema, la evil. Mo jáìndé. Ajáwọ̀ ń gbéra. Ó ṣèjàre tèmi lólúwa Ọlọ́run wà. Thank you, Yeye Doopsy. Thank you, my darling. Ẹ jẹ́ kọ́kọ́ jó díẹ̀ fún yín. Èyí tí ó jẹ́ tẹ́ ni a wọ̀ sínú igbó. Mo ń jó lọ́wọ́ fẹ̀yìn tèmi AJ fans worldwide. Anyway, hello guys, happy weekend. I trust you all are having a swell time this weekend. It's your babe Abike Jagaban. Olú ọmọ tán sọ lọ́wọ́lọ́wọ́. Ìjáyà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹkún ọkọ̀ àṣà àbírú mọ̀lẹ́ látún fẹ́nẹ́sì ṣe mouthwash. Gírígírí tó bá àwọn ọmọ ewé ìdágìrì tó ń dẹ́rù bá àwọn ọmọ ewé lókè lọ. Anyway, máa jáde ṣàánẹ́sì mọ́. La Fiudi làbáyé jẹ́. La Fiudi, Esther, Onella, Schema, La Dirty, La Yokozuma, La Shapeless, La Idiot, La Loser. Wala o ti lose. Ti ẹ bọ̀. Mo pity ẹ ọ̀rọ̀ ọmọ tó fàn ẹ orí. Ọ̀rọ̀ Àbíkẹ́. Àbíkẹ́ ń jó. Àbíkẹ́ ń jó fáwọn ọ̀tẹ̀ ẹ̀. Ẹ̀pà. Orí kábà mi. Kábà àwọn bọ̀tá bó ṣe mọ́ rí rẹ̀ o. I'm dancing. Àbíkẹ́ tó ń torí ẹ̀ pariwo wà lórí fàájì, ó ń ṣe fàájì, ó ń jó lọ́wọ́. Ó ń ṣe ibẹ̀ fọ́kàn. Àbíkẹ́ wá rí fọ́kàn. Àbíkẹ́ ń ṣe ibẹ̀ fọ́kàn. Mo ń jó. La Fiudi. Orí mo yá fọ̀rọ̀ ẹjọ́ ń ṣe ibẹ̀ fọ́kàn. Àbíkẹ́ ìrántí ẹ ìran ẹ rárá yín mọ bóyá ń sọ̀rọ̀ bóyá ń sunkún ó ń ká ẹ lára kò ní yí àwọn tó bí ẹ La Fiudi olórí ibú ọmọ àlè ní ẹ La Fiudi La Schema bí ẹni pé àwọn èèyàn ti mọ̀ pé olórí burúkú má ṣàǹfààní olùsà ayérayé ni ẹ ó ti lose as far as I'm concerned ó kàn ṣe low lifer no lifer rárá ni ẹ no lifer ọ ní life ò exist. Tani o mọ̀ pé La Schema ní gbogbo olórí burúkú tó máa ń pa tó ń pa máwọn èèyàn lórí social media rò bóyá ó máa jà àwọn èèyàn lórí èmi Àbíkẹ́ gbàgbé gbogbo wèrè kó gbàgbé ó ṣàwọn èèyàn tí mọ̀ pé olórí burúkú má ṣàǹfààní èèyàn ní La Schema ìbùlù òun ló fi wọrí social media ìbù yẹn ló máa palẹ̀ mú ẹ̀ ńlẹ̀ tó máa gbé ẹ lọ La Fiudi kò sí bó ṣe fẹ́ pẹ́ nínú géèmù yìí kò sí bó ṣe fẹ́ pẹ́ mo wò ẹ́ báyìí mo pìtẹ́ pé mà sọ́rí fún ẹ mà sọ́rí fáwọn ẹbí àwọn tó bí ẹ wọ La Fiudi irú ẹbí tí bá wo ọ̀rẹ́ mi Àbíkẹ́ ni adúmáadán yéè mò ń jó gẹ́gẹ́ ó ń ṣe ibẹ̀ ọ̀rẹ́ Àbíkẹ́ obìnrin tó bá ń bọ́kọ dámọ̀ràn náà máa ṣàdúrà fún obìnrin tó ń bọ́kọ dámọ̀ràn kò ṣe tó ń bá yí ọkọ jẹ́ bíi títí ẹ ìwọ tó máa bọ́ta tó máa parọ́ mọ́ bàbá ọmọ ẹ tó máa parọ́ mọ́ ọkọlé ó parọ́ mọ́ Fisáyọ̀ ó parọ́ mẹ́sẹ̀lú èdìdì ìbára yéè jẹ́ ń tún jó díẹ̀ torí sí alẹ́ mi wá ṣe o èdìdì ìbára èdìdì ìbára Àbíkẹ́ ọwọ́ ayé òní tẹ̀mí orí burúkú kan mi tì. Yeah. Èdìdì ìbára Àbíkẹ́ ọwọ́ ayé òní tẹ̀mí láéláé ẹ̀yin tẹ́ ń bú mi Àbíkẹ́ mo ń jó ọ̀nà tó mi gbà wọnú àgbọn kò sẹ́ni tó yé Àbíkẹ́ àwọn tó ń bú mi ó burú fún mi Àbíkẹ́ tì yẹ́sọ. A Primark la cheap la máa ra aṣọ wọ̀ la máa wọ kíní yìí náà nìkan kí wà ń Àbíkẹ́ ń bá wẹ́ anybody yín sọ mo ń retí yànjú náà bóyá ẹjọ́ tẹ máa gbé pósí yín tó máa yá náà nìyẹn táwọn ogun ọ̀run fẹ́ bá yín ṣàṣẹ sí i wo La Fiudi La Schema olórí burúkú lúzà aláyé bàjẹ́ gbogbo ọ̀kà tó ṣe
ó ti kà ẹ́ lójú ayé ẹ̀ kó ti kà ẹ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gangan ni ó gbọ́dọ̀ lọ scot-free náà tẹ́lẹ̀ làlẹ́ẹ̀dì làbáyé jẹ́ yàtúlé ayé làsáyédòfo làgbébànújẹ́ wọnú ayé ìwọ tó bú bàbá ọmọ ẹ tó bá tiẹ̀ jẹ́ ṣẹ́ ta ló lè bá tiẹ̀ jẹ́ ìwọ níwọ̀ gbóhùn yà láyà tèmi wọ́s àti ẹlẹ́sẹ̀lẹ́ lọ́pọ̀ ohun òkú gan dìde ń sìn mo ní tí ìyá mi gan bá dúró sí tó bá ń pè mí pé torí lọ́pẹ́ fún wọ́lẹ̀ màmá ní mi ò fi yín lẹ́sẹ̀ àní tí ẹ̀ bá kú ìnídẹ̀yìn lẹ́yìn yín ikú tẹ́lẹ̀ ń wá ní òjijì yẹn tí ẹ̀ bá kú kán rìn sínú kòtò kan gbé yín sin èmi gan ain't gonna back off girls now gbogbo orí burúkú tẹ̀ ń ṣe káàkiri àti wà àtẹ̀yìn jẹ́sẹ̀ ẹni bá ti rí tíyẹn náà ti bàtà yé àwọn ẹbí ẹ̀jẹ̀ wọ́n á ti mọ̀ pé ẹ̀ lẹ́bí olórí burúkú ẹ̀yìn kingdom ìjọba ẹ̀yìn jẹ́sẹ̀ àní ní Evans jẹ́sẹ̀ ìjọba ẹ̀yìn aláyébàjẹ́ òfẹ́yìn dalérú òfẹ́yìn bayé jẹ́ òfẹ́yìn túlé ayé kò òfẹ́yìn bẹbí jẹ́ wọ́n ti ní gbogbo ẹni tó kún ẹbí bá ti já látọwọ́ ẹ̀ wọ́n ti lólórí burúkú ẹni tán ti ṣépè fún ni okùn ẹbí ò gbọdọ̀ jẹ́ ó ti já látọwọ́ wọ jẹ́sẹ̀ èpè tó ń jẹ́ inú ìdílé àwọn bàbá tó bí ẹ ẹbí jẹ́sẹ̀ àti láàrin àwọn ọmọ yìí àwọn siblings ẹ ó tó ẹ máa bira yín tẹ bá ti ń ṣorí burúkú yìí ìrìwọ làfíù dìbò ṣe gbé kíní ọkọ ẹ síbẹ̀ lánàá ẹ jọ ẹ máa save fídíò yìí bẹ́ẹ̀ ṣé ń wo ni kẹ́ máa save ẹ torí ń gbé sórí sórí bẹ́ẹ̀ mo ti ní tẹ bá ti ń wo bẹ́ẹ̀ máa fi fóònù kan máa tún rìkọ́ọ̀dù ẹ̀ bàbá ẹ fíláàgì ẹ̀ kò kí ń kún èmi ṣẹ́ni pọ́ kàn mí ò rójú màmá sẹ́ẹ̀sì olú ọmọ tán sọ wọ́gọ́ orí ni yéé Àbíkẹ́ ìrèwà lédè mò ń jó yé wa ó bá àwọn bọ̀tà ṣe máa ń ṣe parí làfíùdì Àbíkẹ́ àyà àwọn bọ́ìsì yẹn ẹlẹ́gẹ́gẹ́ bọ̀dá ọlẹ́gọ́gọ́ yé Àbíkẹ́ ń jó fún yín kíní kò lémi Àbíkẹ́ ṣe wà láì kíní kò ní dọ̀kásádé yín ká ṣe ẹ sá bọ́ọ̀dù èṣù bọ́ọ̀dù olórí ibú yé àbí ṣùgbọ́n ò sí ń bẹ̀ o ọmọ ní Bàsírátù Gábà bọ̀dá ọ̀lẹ́kọ̀kọ̀ làfíùdì wá ké tàbí ṣùgbọ́n ò sí ń bẹ̀ ọmọ làbíkẹ́ ò Gábà o ìbíjó bá ti yẹ èmi Àbíkẹ́ máa mú jójó olúwa yé swaga o gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀lẹ́kọ̀kọ̀ àwọn tèmi wọ́n mi kọ́ ọmọ yóò ti yáwọ́ tiẹ̀ ẹ lọ kú gẹ́gẹ́ ọ̀lẹ́kọ̀kọ̀ màmá ọ̀lẹ́kọ̀kọ̀ láfíùdì làlúzà làskímà kò ní yí àwọn tó bí ẹ ò ní nǹkan rẹ tó fẹ́ fà yé àwọn èèyàn mọ̀ pé ó ti tán fún ẹ you can't even act on your own are you not ashamed of yourself ìwọ ń pọ lórí burúkú piano ọmọ ìyá tó ń yàgbẹ́ sára ọmọ ìyá tí ò láyé ọmọ ìyá tó jẹ́ pé boyfriend ẹ̀ dòdò àbúrò ẹ̀ ó tún fíńgà ìyá ẹ̀ ó gbé pampers orí kọlọmọ abóhùn dèdí fún ìyá yẹn ó tún fi kàròdì ìyá ẹ̀ Fọláṣadé ó lẹ́bí náà wọ́n ti bá yára ẹ̀ jẹ́ tó bá ń gbọ́ àṣẹ̀sìn kárí ayé ìwọ Fọláṣadé ní number 1 fẹ́ pé ó gbé ìyá ẹ̀ ó wọ ìyá ẹ̀ òjò ẹ̀ lójú tó bá jẹ́ pé rú bó ṣe gbé lórí burúkú ìyá wèrè làbáyé jẹ́ sábọ̀dù sókè ni ló ṣe gbé ìyá tó bí ẹni ìyá tó ti ara ẹ̀ jáde tí ò ní kí ẹ̀gbọ́n ẹ fake bank manager lọ́ máa nù díẹ̀ tó pé boyfriend tó pàdé lórí íńtánẹ́ẹ̀tì tí ò mọ̀ bóyá apààyàn níbì kan ni tó dédé entrust safety ìyá ẹ̀ health ìyá ẹ̀ sí lọ́wọ́ pé kó lọ́ máa ṣe kí ara kó máa bá yẹ ẹnu dì ṣe bó yẹ kójú tiẹ̀ ó yẹ kí ojú tiẹ̀ Fọláṣadé ìwọ ti ṣẹ̀sìn kárí ayé ń tiẹ̀ náà gbogbo ọ̀rọ̀ tẹ má sọ̀kò tí ẹ̀ ń dún èmi Àbíkẹ́ orí mi tó ṣe ṣojú ni èmi Àbíkẹ́ ọmọ tó ń ṣá wo kò tún rán pólódì bó yẹ fọ́kọ o mo sọ fún yín mo léegun tó ṣe kíni tó kọ́kọ́ jó ẹ má wòrọ̀ gbẹ̀yìn ẹ lọ ṣe kíni ẹ̀rọ ìjà ìbí ṣe sọ fún yín yẹn kó gbọ́rọ̀ jẹ́mi Àbíkẹ́ ò sọ̀rọ̀ jù ní àárọ̀ yà láàárọ̀ yìí ní kí Súlìdì ti pè mí pé òun ò mọ̀ pa gbogbo shit tẹ̀ ṣe kẹ́ má fi orúkọ òun sí òun ò rán wọn lọ fọ́ mọ́tò gbogbo ọ̀rọ̀ tó lórí burúkú èyí jìnbà tó ń pa káàkiri ìyẹn èyí jìnbà tìyẹn ti bá yẹn ná ṣẹ́rí tẹ́ bá ti lose ó yẹ káwọn èèyàn rí pé ń japoro ni àgékù ejò níyín ẹ̀ wá ń japoro ẹ̀ ń ṣe pálapàla lórí kíni lórí social media èmi Àbíkẹ́ ò ní bá wọn fowó ra follower kan tó gbọ́ mi tó bá jẹ́yàn 600 400 ni mo fẹ́ pass message mi fún sincere message mi ní parọ́ mọ́ yín mi ní mọ́mọ́ yá àlàfúnkì mi ní mọ́mọ́ yá àlàfúnkì
bí mo bá ṣe gbogbo àwọn ọ̀rọ̀ yẹn bọ̀ sórí àwọn tó bá jẹ́ tòótọ́ náà ọ̀rọ̀ ayé ọmọ ìyá lásàrò àwọn ọmọ àdúgbò náà máa bẹ gbé jáde mi àbí kí ò nídìí láti sọ torí wọ́n ti mọ̀ pé lórí burúkú confam certified olórí burúkú ní ẹ̀là fún gbogbo èèyàn sọ̀rọ̀ wo ò lè sọ inú èèyàn náà olóòórùn ní àpárara alápá jíjọ́nà alápá bíi ti yòókù súnmà ó dá ò ṣe é rí òòdùn òta olóòórùn nìyẹn nǹkan tó ṣe ń ṣe tí òun dúró ní ọkọ ẹ̀ ní bàbá àwọn ọmọ mẹ́ta ẹ̀ olórí burúkú tọmọ ẹ sábọ̀dù ló gbọ́mọ àlè fọba nínú ilé ẹ̀ ló ti lóyún fún kábíyèsí ìwọ ló ṣe ẹ̀sìn jù láyé ìlà fún kìlà fi ó di ó yẹ kó máa wọ omi lójú ni gbórí jáde má jẹ́ ká sọ̀rọ̀ jù mo láìkẹ́ bó sọ pé o kì í fọ́nbù má jẹ́ kẹ́mi àbíkẹ́ náà fọ́ jẹ́ ká kọ̀ fìpàdé sí 9-9 gàrà rọjà ẹ̀ fílẹ̀ sẹ́gbẹ̀ kan pé àbíkẹ́ ní jẹ́ ká pàdé ní 9-9 mo kàn fẹ́ máa fi ẹ́ pa ni mi ò fẹ́ tírẹ́tì ni pé wá ní 9-9 jẹ́ kí Fọkọ́ṣadé jẹ́ kó wá ní 9-9 jẹ́ kí eyín jimba ìjọba eyín kọ́lẹ́jì jẹ́sẹ̀ ìwọ náà gbé orí ẹ̀ jáde kẹ́ jẹ́ ká pàdé mi ní 9-9 ẹ má sọ̀rọ̀ jù ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ mo ti sọ fún Níkì náà láàárọ̀ pé ṣé wọn náà fẹ́ wá ní 9-9 ó lóun ò fẹ́ wá 9-9 òun ò fẹ́ wà lọ́wọ́ ò bá yín dá sí gbogbo wàhálà yìí lọ́ta kó lọ dìbọ́ǹkì gbogbo orí burúkú tó ń sọ torí Bukky Jesse wọ́n ti rìkọ́ọ̀dù gbogbo ibi tó ti lọ́ sọ fáwọn èèyàn pé Nikki Sulidi ló ní pé kán lọ fọ́mọ́tò Kòlódì ó sọ mo dẹ̀ ti jẹ́ kó yé òun náà kó tó bá jẹ́ òun ló ṣe kò ní ṣerú ẹ̀ mọ́ èmi àbí kí òun fọ́n bómi rẹ̀ ní tẹ̀lé fi dẹ́rù bà mí tó bá jẹ́ Nikki Sulidi ó dán wò mí ní jẹ́ kó ṣerú ẹ̀ mọ́ èmi àbíkẹ́ ni mo sọ pé Nikki ò ní ṣerú ẹ̀ mọ́ mo sọ fún ní àárọ̀ yìí ó dẹ̀ lóhun ò ṣe òun ò mọ̀ pa ẹ̀ sórí gbogbo ètò ń tẹ lára yẹn eyín jimba kọ́lẹ́jọ̀fẹ́ eyín ìjọba eyín Jesse ó ń dùn ẹ́ nítorí pé òòrí mú ìwà Akíngbadé kó máa fi ka ròdí àṣùṣùà kó máa fún ẹ lówó gbogbo obìnrin tó bá ti jókòó ẹni tó ti close tẹ́lẹ̀ tó ń dédé badumá tiẹ̀ tó ń bàjẹ́ tó ń bá wá díẹ̀ lọ́bọ̀ wọn rí pé nǹkan kan wà ní ẹ̀ just like ìyá yín náà ní olórí burúkú ìyá yín ò ń ṣe èèyàn rẹ̀ àwọn ọmọ kéékèèké òun lẹ́sàbọ̀dù mọ́ ń lé kiri ó lé àjínà títí bíbẹ̀ ó lóun máa introduce àjínà sáwọn tó máa bá ṣe kokéènì wọ́n ti ẹ̀ròyìn wọn lẹ́sàbọ̀dù wọn nígbà tó fẹ́ wọnú patí ní Amẹ́ríkà wọ́n níṣe ló fojúdé ló ṣubú pàgà bádọ́mẹ̀ ìyẹn ìyá yín tó ṣe báyìí olórí burúkú àṣà bí àṣà nàti àṣà ìvùlù àṣà òfò wọn nígbà tó máa wọnú hall báyìí lamẹ́ríkà wọn ló pojú délẹ̀ ní gbàgà lójijì wọn làwọn èèyàn ń rọ Ẹsábọ̀dù mo ní pé màmá kí ló gbé yín ṣubú wọn làwọn agẹ́lì kan wá dáhùn látẹ̀yìn wọn ní nípa ìwà wọn la ó fi mọ̀ wọn nípa orí burúkú wọn náà máa fi gbé wọn ṣọ́lẹ̀ lẹ́jọ́ wọn ló ṣubú ní láàrin pàtí gbòògò wọn ní làfún kí ní everybody máa mú fóònù wa ẹ gbọ́dọ̀ rìkọ́ọ̀dù ẹ̀ wọn ní bó ṣe ṣubú náà nìyẹn lótẹ́ẹ̀lì ní ṣọ́ọ̀dì Ẹsábọ̀dù àṣírí ẹ̀ tú wọn lọ́lọ́run ò lè ṣe kó má gbé ẹ̀ṣán lẹ̀ gbogbo àwọn tó sọmọ ẹnu iṣẹ́ ìbàjẹ́ yìí gbogbo yín pátápátá lógún ọ̀run máa gbé ṣánlẹ̀ láburú máa kanlẹ̀kùn yín á máa wọlé tọ̀ yín wá á máa wọnú ilé yín á máa bá yín jẹ ẹ̀ máa fi ṣaṣọ èmi Àbíkẹ́ ni mo sọ bẹ́ẹ̀ fún yín èmi ò ràn yín ẹ̀rí pé ìyá yín gbádùn ṣé mi tẹ fẹ́ bá jà ni mò ń gbádùn bọ́lá ọmọ mi Kòlódì náà ń gbádùn ó tún lọ rì pí àká yẹn àwa ń gbé padà bọ̀ ṣe mọ̀ pé mo ti sọ fún yín pé gúngún tó kọ́kọ́ jó ó máa wòran gbẹ̀yìn ẹ tẹ́jú lẹ mú statement mi confam èmi Àbíkẹ́ ò ní mọ́tò ìsìn níṣẹ́ tẹ máa fẹjọ́ mi sùn bí ọ̀rọ̀ wárápàkù wa mi ṣe sọ ẹ mọ̀ kébì èníṣẹ́ alábọ̀dọ́ ni inú àbọ̀dọ́ yìí náà ni ẹ̀rí mo ṣe sweet jù yín lọ ẹ̀yin olórí burúkú tí kà yẹ yín tí kà yẹ gbogbo ọ̀nà yín ẹ wo mi Àbíkẹ́ dáadáa o àní mo sọ pé mo fẹ́ bá yín jẹun èṣù ó lóun fẹ́ bá yín jẹun ẹni kò ṣàyè tó bá ṣe góńgó orí mú yín bẹ́ẹ̀ mi Àbíkẹ́ tẹ́nísì wàá gbé matrẹ́sì gan sórí mú yín máa máa sùn síbẹ̀ lójoojúmọ́ ẹ mọ nǹkan tó ń pè léṣu ẹ ṣẹ̀ṣẹ̀ máa ní nǹkan tó ń pè léṣu èmi ò ń fọ́nbù sójọ torí Ọlọ́run fún mi Esther ọ̀nẹ́ ọmọ ìyá Lásàrò I'm expecting you on 9-9 Fọkọ́ṣeré Rupiano ọmọ ìran mẹ́ta prostitute màmá retí ẹ ẹ̀ràn tó bá ní ìṣẹ́ tó bá ìyá ẹ tí Bọ́lírè fi ṣe gbogbo yín bó ṣe hùn bẹ́ẹ̀ ni wọ́n lówó ìyá ẹ̀ ní ẹ̀yẹ́ òjò ẹ lójú ọmọ rẹ kò ń gbé ìyá ẹ̀ sọ wálé kátẹ̀ ní pé bọ̀bọ̀ náà dáa ni ó jẹ́ ẹni tó dáa ni ó yẹ kó ti mú okó kó ti rún mọ́ fún ìyá ẹ̀ ọmọ kan rún kó mẹ́nu arúgbó kó máa ṣókè arúgbó kókó ṣòkò arúgbó nǹkan tó yẹ kó ṣe fún ìyá ẹ̀ gẹ́lẹ́ ni ẹ̀ tó lórí burúkú ọmọ tó ń kó yàjẹ̀ ìyá ẹ̀ ní ẹ̀ ọkùnrin tó ti fẹ́ tó pàdé lórí íńtánẹ́ẹ̀tì Bọ́lírè jọmọ rẹ ni yóò bá ṣọmọ rẹ náà àti fi yẹ ẹ̀ gan nù ú ìran mẹ́ta yẹn ti kúkú jẹ bọ̀nà Bọ́lírè ẹ̀kẹ́ kúkú jẹ́ pé wọ́n ti rí pé lórí ibú ọmọ tó ń ṣépè fún òun ìwọ Fọláṣadé ẹlòkọ́ńsà ẹlòlágàtìní àkúnyọ̀ṣọ́ ọ̀rọ̀ mi ò sí lẹ́nu orí wá gbọ́ ọ̀rọ̀ mi kọ́ rárá ọ̀rẹ́ mi kọ́ lẹ́ńpẹ́jọ sọ
lẹ́ńpẹ́jà rọrọ mi kálẹ̀ mi pẹ́jà rọrọ mi kálẹ̀ mi pẹ́jà sẹ́mi Àbíkẹ́ wà ń parí orí mo ṣe ń jayé ni bàbá yìí ọlọ́ba ọ̀ṣàmù àárọ̀ yìí mo ṣẹ̀ṣẹ̀ wọlé mi ṣe dé láti Coventry mo àmọ́ tún ṣe kí ni mo tún fèsì outside London Basildon láti ti ń jayé báyìí ọ̀ṣàmù a ní ẹran yàn wá báwo mo ṣe ń lọ pati rúbi tẹwà yìí sì ṣe ẹ̀tẹ̀ láwọn representative náà àwọn ọmọ ewé ni ìyìn tí ì rí ọwọ́ yín ẹ jẹ́ ń rọ́wọ́ yín èèyàn ọmọ ewé ẹ jẹ́ ń rí ọwọ́ yín ẹ jẹ́ ń rọ́wọ́ yín mò ń wá yín ìyá yín tó sọ pé òun lọ sí mẹ́núùtù ó pẹ́ tó mẹ́núùtù ó mọ bó ṣe máa ń dọ̀jì pẹ̀lú fídíò ẹ̀ àná ṣáàmọ̀ tó bá rìn kó máa wẹ̀yìn náà ṣe ṣé gbogbo ètò òun wá sórí line tó ń channel chichichichichi mo ti sọ pé kò tí ìyàtọ̀ lọ́ọ́ máa mú ẹni tó bá ti yá Ọlọ́run láti mú ẹ kò sí bó ṣe lè escape ẹ tó kún bá ṣàlẹ̀ àbárọ̀rìn bí èpè when is God's time you can't escape it girl amú ẹni sórí gbogbo àwọn tó kó mọ́ra àwọn subordinate hooligan àwọn bandits tó ń kó kiri yẹn gbogbo yín náà lẹ́jọ́ mọ́ Facebook tó bá ti yá kò tí ìyá Ọlọ́run ni so you should ride on in your evil activities àmọ́ sórí tó bá di pé kẹ́ wá gbé kẹ́ kiri ẹ̀ káàkiri kẹ́ wá kiri ẹ̀ wá sọ́dọ̀ mi Àbíkẹ́ Jagaban kò ní lè possible impossible ìyàwó ìrìn ṣìrìn bí wá sọ́dọ̀ ta ni ẹ dá padà owó bàbá Jẹ̀bú yín lẹ́ni tí mo bẹ̀rù mi ò lọ́gàá lẹ́yìn Ọlọ́run ọba èmi mo sọ bẹ́ẹ̀ fún yín yín ń retí yín 99 ó máa lọ́dà ọtí kò táwọn ọmọ ayé náà fẹ́ jẹjú yín padà rè kò sí nǹkan tó dàbí kíyàn fojú rí ara èèyàn gangan gbogbo ètò ẹ̀ṣin sọ yìí verbal threat ẹgbẹ́ orí wọlé là fún kí ṣé mo kó ti máa ń fọ́n bù kiri wàá mọ̀ pé léyìí ò ṣe Maryland kò ń ṣe America this is UK London ẹgbẹ́ orí wọlé àwọn ọmọ mi ń retí yín èmi Àbíkẹ́ ó ẹ̀rí irun ìyá yín tó ń já irun ìyá yín tó fi ní cancer ìyá tún lọ fíìsì rẹ̀ ìlé wá kú torí mi ò lè wá kú Àbíkẹ́ mi ò lè wá kú mi ò ń ṣètò kúnbọ̀ ìyá wọn mi ò ń ṣe ọpá lórí òbílérí àyà wọn máa ya jẹgbádùn ara máa ya jẹgbádùn ara mi orí yìí tí ẹ máa wọn tún pè mí sí pátí pẹ̀lú gbogbo rìkọ́dì yẹn wọ́n tún sì ń pa Àbíkẹ́ ní Àbíkẹ́ èjè màmá olúọmọ celebrity jọ torí Ọlọ́run sọ wá sí pátí wa ọ̀fẹ́ gan láti mọ́ gbàṣọ fún rẹ̀ celebrity appearance you don't know what I mean come on wake up Láfúnkì kò sí ẹgbẹ́ bàbá ńlá kú bàbá ẹ nínú géèmù yìí kò sáwọn ọmọ yọmírin bẹ́ẹ̀ olórí ibú àtọmọrin wa ní ẹ ò lè gbélé ayé ṣe òun rè iye ohun ìyá mi nìkan kan mo fẹ́ kó bá mi gbé sórí fóúnjọ bá ń gbé ti ìyá mi náà nínú kòtò tóró ti darọ́ ọ̀run nǹkan tó ń pa ẹ́ ti pa ẹ́ sí ara ìwọ tó ti bá ti bàbá ọmọ ẹjẹ tó parọ́ mọ́ di ọba aládé ìlú tó ní ẹ̀yin ọ̀dọ́ọ̀lù kábíyèsí olórí kábíyèsí lérí mẹ́wàá ṣe bó gbọ́ pé kábíyèsí ṣẹ̀ṣẹ̀ kúrò ní London ni ọdún obìnrin mi ló ti kúrò ní London ọdọ̀ ìyàwó mi ìyàwó tó better a better woman than you tó ṣàbíamọ tó mọ ìyàwó ṣe tó mọ ọkọ tọ́jú tó mọ àwọn ọmọ tọ́jú tíyàn lè tọ́jú náwó sí pé this is a woman a full definition of a mom and a wife tí wọ́n ṣalágbèrè ìyàwó òfò òbí títí ẹ ògbélé ọkọ kan fẹ́ mi èèyàn kọrin méjì síná papọ̀ ó mọ̀ pé sábọ̀dù ní sítórí ẹ lọ́wọ́ ní síkírìtì ẹ lọ́wọ́ ní gbogbo játijàti tẹ́ ń bá káyì àmọ́ ìtawàdọ́ ti kọ́wọ́lé ní ìjùlẹ̀ àti tó bá ṣẹ̀sìn tán ó ti ṣẹ̀sìn ọ̀rẹ́dì kò sẹ́ ìwọ ló inú gbogbo èèyàn ìwọ àti Bukky Jesse ayé lè mú yín bá kán máa gé yín sí wẹ́wẹ́ bí gbàtọ́ ṣó máa tán lọ mú òtòkótò tán mú tán máa fa jáde tán rí pé ẹran èèyàn ni àwọn èèyàn rẹ́dì láti ṣe ẹran ara ẹ̀ bẹ́ẹ̀ níbi tó kórìíra èdè làfíòdè làhídìí rẹ̀ o ní láti sọ sórí ẹ̀ káyé tó mọ̀ pé rọ́ ló ń pa o lè slander mi Àbíkẹ́ o mọ̀ kémi mò ń bá yín wí ni èmi lẹ́kùn ọkọ̀ yálà yá yín yéwé ẹ ṣe máa wá fẹ́ràn mi ẹ nílé fẹ́ràn mi mi ìfẹ́ kẹ́ fẹ́ràn mi mi mọ̀ yín rí mi mọ̀ yá yín rí èmi Àbíkẹ́ orí mi ní olú ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ gangan ìjáyà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ iná jó ògiri òsásísì dọ́kàsì tó sẹ́ẹ̀sì àwọn lébọ̀ lẹ́yìn Jagunlabi Àbíkẹ́ ṣe kí ni ó lára wájú lọ pòpòpòpò mú ìdí ńláńlá Alamu Constable of UK ó ṣàmọ̀ sí àwọn máa dókòkú fúnra rẹ̀ àbí báwo dá ọmọ mi lọ ẹnìyà ilé làwà kò ní yẹ gbogbo àgbáyé ń ṣépè fún ẹni lọ́wọ́ tó wà yìí Láfíòdì wọ́n ń gbé ẹ ṣépè gidi gan gbogbo ẹ̀yin ọmọ ewé tẹ̀ ń ṣe kà pátápátá gbogbo yín pátápátá láyé ń ṣépè fún àdúrà òye yín bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n ọmọ ayé ò sí lọ́wọ́ yín mo wá ń bọ̀ wọ́ Ọlọ́run ni ẹ mọ̀ pé ní kò ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ mo fẹ́ kẹ́ máa jó lọ egungun yín yẹn mo fẹ́ kẹ́ máa jó lọ tí n bá dákẹ́ ẹ mọ̀ kébi pé kíru yín dẹ́rù bà mí kọ́ torí mo wà lórí fàájì mo ń ṣe fàájì mo ń rub mind pẹ̀lú àwọn intelligent mind wọ́n sáàkì ẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ ló sáàkì ẹ̀ lè sọ fún ayé yìí àwọn ọmọ ayé tẹ rìpọ́ọ̀tù tẹ ní pé kán sáàkì ń bíṣẹ́ ẹ jẹ́ kí Bukky Jesse bọ́ta kó wá sọ gbogbo nǹkan tó ṣe gbogbo àwọn tó lọ pè lẹ́yìn pé kán máa sáàkì gbogbo àwọn ọmọ èjì tán wà lẹ́nu iṣẹ́ ẹ lè sọ so now ó ń dùn yín ẹ mọ̀ pẹ̀lẹ́ wọn ìsáàkì yín tó kù díẹ̀ ẹ ride on
alele ti dọ̀rọ̀ bò lo yàgò mi àwọn ọmọ yín asakabakaba àwọn ọmọ ewé ẹ rí pé ìyá yín ti gbé yín ṣépè ègún tí ìyá yín ṣe ń jẹta àwọn ogun ọ̀run ló ní kó sọ pé gbogbo ẹ̀yin ọmọ ewé ọlọ́rọ̀ yín ò ní rójú ọ̀rọ̀ yín ò ní ráyè mọ́ ó ní gbogbo nǹkan tó bá mí náà ọ̀rọ̀ yín àti ètí omi ìyá ewé ló sọ fúnra rẹ̀ ó ní gbogbo ẹ̀ ló máa dòkú ní òjijì àwọn ogun ọ̀run ti ṣàmì sí àwọn tó láyé wọ́n ṣàmì sí pẹ̀lú speed pé ìyá ewé àmì 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 lórúkọ Jésù ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ and so shall it be now and forevermore amen. mo wà lórí fàájì ẹ̀rí pé wọ́n smoke barbecue ọlọ́run àbíkẹ́ wọ́n máa tó pè mí sí sórí red carpet pé àbíkẹ́ celebrity tó wà nulẹ̀ tètè má bọ̀ wọ́n wẹ̀ mo ti hug palẹ̀ ní ẹ̀rẹ́kẹ́ mi bí ṣe ń nẹ́ẹ̀kì ni mò ń hug ni mò ń chíkì àwọn èèyàn ní ẹlẹ́ lọ́mọ ìyá àgùntàṣọ́ lò ó rí pé mi ìbúra bàjẹ́ bíi tiẹ̀ wá pà mí wò can you see wò ìmọ̀ sórí gbogbo ara ẹ̀ tó ti sọ di pálapàla pẹ̀lú kírìmù yẹn lọ jáwọ́ ń bẹ̀ lọ́jọ́ orí at age 40 there are some things you need to stop kó reorientate ara ẹ̀ kó rebrand ara ẹ̀ as a woman kó lọ́mọ bó ṣe máa ń sọ̀rọ̀ lórí social media ó ti bá ara ẹ̀ jẹ́ náà because ó ti bá yẹ ọkọ ẹ̀ jẹ́ lórí social media ó tiẹ̀ lọ́kọ Fisáyọ̀ náà ó bá ti tiẹ̀ jẹ́ ó rí pé Fisáyọ̀ ó ti di sáúlà gbẹ̀wù dání náà ó mà ṣe o ẹ lo jíbìkẹ́ títí picture jíbìkẹ́ ò wọ́ọ̀kì fún yín talẹ̀ tí wọ́n á lò ń sin iná mo fẹ́ mọ̀ Nikki Sulidi lẹ fẹ́ máa lò ẹ̀rọ àìdàn mo ti jẹ́ kó yé Nikki Sulidi náà kó tó bá jẹjọ́ ọmọ ayá jẹjú ẹ̀ jù èmi ò ń fọ́nbù a ti sọ̀rọ̀ wọ́n náà wọ́n verbally ó dẹ̀ ti lóhùn ọmọ ń pa ẹ̀ mo fẹ́ kẹ́ lọ́wọ́ ẹlòmí tẹ̀tí máa lò ẹ gbáradì dáadáa ẹ wá múra ẹ̀mí àbíkẹ́lẹ̀ 9 is a date tó bá lọ opportunity láti wọlé before 9 làfúnkì mo kọ́ ọ̀blọ́ fẹ́ pé kó wọlé kó wá mi kan tó bá ti ẹ̀rẹ́ mi wá infinity lọ infinity àpè mi láàrin ìṣẹ́jú kan èmi àdẹ́ẹ̀dẹ́ ṣọ́ọ̀bù ẹ̀ láàrin ìṣẹ́jú kan yẹn kò yẹ wá mi kan dáadáa tí ì rí nǹkan kan ìwọ náà ti sọ́nsìn pé wọn ì rí nǹkan kan unfortunately lérò lẹ́yìn gbogbo àwọn tó ní kẹ́ máa nìṣó wọ́n dé dájẹ́ ọ̀nà wọn yà ń yẹ̀ fún yín ní pé olórí burúkú tó lè báyé bàbá àwọn ọmọ ẹ̀jẹ̀ nígbà tó bá yí ọba jẹ́ tán tó tún wá mọ̀ọ́mọ́ gbé fọ́tò ẹ̀ síbẹ̀ kí ló fẹ́ káwọn èèyàn máa sọ fún ẹ nígbà tó ń rí fọ́tò yẹn ṣó fẹ́ kán tó máa sọ pé Eselu is handsome Eselu is good lẹ́yìn kan ti bẹ́ẹ̀ ṣe pè fún Eselu mi ò mọ nǹkan tó expect seriously I don't get it ìwọ fúnra rẹ ló mú Eselu ló finish ẹ láàrin gbogbo èrò ló sọ pé ọkọ lé ẹ kò dáa ọkọ lé ẹ gbá ni nígbà tó tún wá lọ gbé fọ́tò ẹ̀ sí pẹ̀lú táwọn ọmọ ìṣó ti gbàgbé bó ṣe nígbẹ́ kan gbé ṣe pé bí i 2 months ago. Were you in a slumber, sleeping, or under some kind of spell? I don't get it. Ẹ̀rí bẹ́ ṣe ń ṣe life ara yín. Ẹ mú ọwọ́ ara yín, ẹ fi bá yí ara yín jẹ́. Gbogbo tó yẹ kẹ́ fi ṣe bùjókòó. Ẹ fi bá bẹ̀ jẹ́ same with Fọláṣadé. Òun náà gbé ẹni tí ò bá ṣe ní ọkọ dọjọ́ alẹ́ bọ̀lì rẹ̀. Ó gbé wá sórí social media. Ó ní kẹ̀dẹ́ǹtì ojú ẹ̀. Ẹ sọ fún mi ọkùnrin mélòó ló lè máa báyàn de pampers fún yá èèyàn ló lè máa change pampers yá èèyàn. Níṣẹ́ wá ń dùn yìí. Ìyẹn fò ṣìṣì orí burúkú Ṣadé ìyẹn ń dùn ló ń fatọ́ lẹ́nu ó lòun ń sọ̀rọ̀ mọ ọ̀rọ̀ sọ ẹ̀ ní làákàyè ìyá tó bí yín olórí burúkú adarí pàgámọ́ lizard olórí mìrìndà ó jẹ lórí ó pa lórí òfìlérìà kó bá yín sọ̀tò tọ̀rọ̀ tó lóun náà ní ọkọ̀ ànídálẹ́ ọwọ́ tó fi mú Gàdáfì òun náà ní gbogbo yín lè fi ṣe kí ni lè fi mú àwọn ọkọ yín kò ní nǹkan rẹ̀ tó gbélé ayé ṣe ó yẹ kójú tì kí gbogbo yín bú sí ẹkún Làfúnkì tó bá ti ń ṣe lọkọ déètì ní ilẹ̀ pàbíkẹ́ sọ pé ò ní ṣerú ẹ̀ mọ́ ẹ ó ti lè máa wọ́ọ̀kì fún ẹ ní Maryland àmọ́ èmi Àbíkẹ́ ò ní jẹ́ kó ṣerú ẹ̀ mọ́ gbogbo àwọn ọ̀rẹ́ àwọn àjíǹ gbogbo àwọn tí wọ́n ọ̀ṣẹ́ tó lọ ń bú àwọn Yínká ọ̀rẹ́ ẹ̀ àwọn náà dúró nígbà tí Eselu náà jẹ́ kí Eselu mọ̀ pọ̀ lọ́kọ méjì ní pé ò tí kò fi Sáyọ̀ lẹ̀ nǹkan tó ṣe létí Yínká so much ni because Yínká tú àṣírí ẹ̀ ó jẹ́ kí wọ́n mọ̀ pé ó wà nílé ọkọ kan ó lọ lóyún fún mi ó tún wá lóyún fún mi ó lọ lóyún fún odidi kábíyèsí ọba ìlú kan. That is a great offense. Ó yẹ kójú tì ẹ́, ó yẹ kó bú sí ẹkún ní Láfíúdí Làṣírí. Mi nídìí yín, mi kì í rò pẹ̀lú àwọn fieldy people, àwọn shallow minds bíi titi ẹ. Èmi Àbíkẹ́ kàwé wo kàwé náà ò lọ secondary school náà Láfíúdí. Ó ní òótọ́ kan tó lè tẹnu ẹ jáde. Ó mọ̀ pé ìwọ̀n tẹ́mi Àbíkẹ́ bá ṣe é sì máa dúró tì. Nǹkan tí mi bá dẹ̀ ṣe máa ra sákúrò mẹ́ pé mi ò fẹ́ wàhálà. Ẹni tí ò ṣẹ̀mí mi ní déédéé lọ pìkẹ́. Àìmọye yín náà ti mórúkọ yín bàbá mo rí pé most of you ẹ̀ ní ọpọlọ. Mo ro forí burúkú Ọláníyì 77 ọmọ bàbá olè ọmọ bàbá pedophile mi rí títí ẹ̀rọ because Ọláníyì 77 kì í ṣèyàn ó lè ní mo máa tún sọ ọ̀gbàgbà tó gbáyàn ni ó lè gidi 419 bloody gambler tí ò ní ayé tí ò live any exemplary life for his generations òun ni I don't see him mi kàn ní dédé slander èèyàn ẹ̀mọ́ tẹ́ bá máa wá slander mi Àbíkẹ́ ẹ ready láti fi ìyá yín di ẹ ready láti fi bàbá yín di torí màá fi gbogbo àwọn ará ilé yín pátápátá
ni mo máa fi nù tí mi rẹ̀ ní feel remorse. Nǹkan tó mú yín tẹ́ wá cross boundary yín pẹ̀lú ẹ̀jẹ̀ èmi náà make sure pé mo deal pẹ̀lú yín ní délé lè ṣe kí ni lè ròyìn ẹ̀ tán kò ní yí àwọn tó bí yín. Mi ní wo ṣe fún yín rárá ẹ gbójú mi máa gbàlagbà rí o ìyá yín náà mọ̀ gbàlagbà rí Esther board kò mọ àgbàlagbà kò mọ ọmọdé gbogbo ètò ń dúkoro dúkàrà yẹn wo tó bá ń rìn tòkun bá máa bójú wẹ̀yìn ẹni ó kàn ń dúkoro dúkàrà ni aláwọn tó máa pa ẹ́ tó máa nù ẹ́ ṣe léṣe mo ní wọ́n wà within society ẹ̀ ń bẹ̀ yẹn àwọn tó ṣe tó ti bá tí wọ́n jẹ́ àwọn home base ẹ̀ gangan àwọn náà máa finish ẹ̀ o ní láti wá south side má wá sí America má wá sí London ibi tó kórìíra ẹ̀ dé nínú ilé within ibi tó lóò bímọ tó lóò ti gbàwé ibẹ̀ náà ti máa parí iṣẹ́ ẹ̀ níbi táwọn èèyàn kórìíra èdè èmi Àbíkẹ́ Aníyèkáyé lórúkọ mi tí máa wọ Amẹ́ríkà lẹ́ni wo káàbọ̀ màmá wàá gbàyè tí máa dé Germany tèmi Àbíkẹ́ bá dé tàlù tí máa dé Nàìjíríà iyì mi pọ̀ jù pátì la fẹ́ ṣe yìí sí àṣẹ pátì yẹn lójú kan wọ́n máa ṣe pátì yẹn ní Nàìjíríà àwọn AJ team orí pẹ́lẹ̀ kejì náà tún máa ṣe yẹn wọ́n á tún ṣe ń bíbà èmi ò dẹ̀ bá yín ṣe tó ní aláriwo rí mi ìlọ́nu họ́ọ̀lù rí irú yín kọ́ ní ayé ilẹ̀ máa intimidate mi or oppress mi because ní life ṣé pátì lẹ ṣe lẹ gbowó wọlé ẹ̀rọ wà tí wọlé àwọn èèyàn san gate fee lórí pé fẹ́ ṣe birthday $20 ẹ wá pín kí ní aṣọ Halloween t-shirt ẹlẹ́ṣẹ̀ parí kò sóúnjẹ ẹnẹsí 5 lódìdí party celebrity party money mania XXL talakamania a lousy mouth ìyá opportunity tí ò lálàá pé ran òun máa rí owó rí ṣeré lèmi Àbíkẹ́ fẹ́ máa fi gàgbà orí mi ẹlẹ́dàá mi ò ní jẹ́ mi ní ṣubú ara mi ní ṣubú òjijì kò yà yín lẹ́nu pé bẹ́ẹ̀ ṣe ń ṣe pé tó Àbíkẹ́ kàn ń wà pa sí ni ẹ rí yeah see me look good yeah chico because obianiju say you do me juju cause I'm feeling the juju hey shake it to you I'm dancing to you I love it to you I got this to you I love you ẹ̀rí mo tó ń jó aya yín ò mọ já ké gbogbo wàhálà yín àbí kó máa fáyín sí kó tó máa ṣe fàájì mo ń jó ni o Bridget I love your mini skirt honey I love you girl I love your maxi gown mo ń jó yeah na your own oh baby thanks for the for country yeah Fazati and Gucci ẹ̀yin ọmọ èjè ẹ̀ láìkí kábàyà yín èmi ò ṣe ṣáláwọ̀ aṣọ ìgbàlódé lèmi Àbíkẹ́ máa ń wọ̀ ṣáláwọ̀ ìwọ náà tiẹ̀ try kó bẹ́gbẹ́ mú kó wáṣọ ìgbàlódé kó dé wíìgì ìgbàlódé kó yóò dé gbogbo àwọn kinní tibí tó dàbí tajọ́ bí ewé tó dàbí tajá ńlé kòkò múra bí èèyàn gidi parọ́gójú ẹ tó dàbí titọ́ náà ń jẹ́rìí lọ́yọ́ gbogbo àwọn kinní Dr. Wu wèrè tó ń kó kiri wáṣọ ìgbàlódé yeah burúkutu yeah ọdún mi omi rẹ ní bá mi gbé kinní ìdání kí n jó fún yín bí ṣe máa ń jó ọmọ mi polodi náà ń jó ó wà happy bàjẹ́ kò tí ì yẹ ìdí tí ò ṣe tí padà ẹ sábọọdù ọbẹ̀ tí èèyàn bá fẹ́ kó dùn létí aráyé èèyàn máa ń takú sí kíchìnì tì ní Adéyínká Dọ̀kásì jókòó lórí ọbẹ̀ ó ń sè é ó fẹ́ kó dùn tóun bá máa gbé wá ṣí ẹ̀sìn kan wà ló ṣerú ẹ̀rìn Adéyínká wà very relax ọmọ mi náà ẹ̀rí tí láfún kí fẹ́ dájà rẹ láàrin wa yéé Àbíkẹ́ jó fáwọn ọ̀tẹ́ ẹ̀jọ́ there's something about me my baby I love Àbíkẹ́ I'm dancing àwọn ọmọ mi ti sọ pé àwọn lọ́ọ̀fù mi ọ̀rẹ́ díẹ̀ eré mi tán bú bí mo ṣe ń fàìn tí mò ń ṣe ẹ ti rí pé Jagaban bá dá yín ló ti ṣe fàájì ayé ẹ̀ lọ ni ó ń bọ̀ wá bá yín burúkú orí múra celeb Bukky ò ní nísinmi Bukky eyín college ìjọba eyín Jesse Evans ò lè nísinmi Ropiano ọmọ ìyá oníṣẹ́ tó ń yàgbẹ́ sára lóko wọ́n ń wá ìyá ẹ̀ ní respite lọ gbé sára ní àwọn àgbo kò sí respite gidi kan ó máa yàgbẹ́ fìgbẹ́ balẹ̀ jẹ́ ní lẹ́kọ̀ọ́ kí iye tó máa jẹ̀gbẹ́ tó ń yà torí kò sí bọ́ọ̀lì rẹ̀ ń bẹ́ẹ̀ mọ́ tó máa bẹ́ẹ̀ páàkì ẹ̀ máa lọ sí kó lọ tọ́jú ìyá ẹ̀ ó ní customer mọ́ l'Amẹ́ríkà ó ní customer all over the world wọ́n ti wù ẹ́ pọ̀ wọ́n tó fi mú ìyá ẹ̀ wọ́n tó gbé stranger kókó wá máa change pampers di ìyá ẹ̀ Ọlọ́run má jẹ́ kó lọ gbé stranger ti di ìyá ọkọ kó lọ ní kọ́ lọ máa rí kábọ̀ yọkọ ẹ̀ náà ń dì wọ́n yà sá fún ẹ pé ìyàwó lórí burúkú ọmọ tí ò lè dúró tọ́jú ìyá ẹ̀ tó yẹ pé àlè ló fi ń ṣọ́ ìyá ẹ̀ Ọlọ́run má jẹ́ kí n fi ṣọ́ ìyá tèmi
ní ẹni tẹ́lẹ̀ bú nínú gbogbo AJ team. Àwọn ọmọ mi bad, wọ́n classic. They are beautiful. They all have beautiful careers. Àwọn iṣẹ́ tó wà lọ́wọ́ wọn bad. They are really ambitious. Wọ́n wà reasonable. Kò yé yín, you need to hear their ideological ideas. Ẹ jẹ́ kan sọ jáde fún yín. Ẹ máa fẹ́ share ẹ̀ṣà ni pé come on. Ọmọ làwọn ọmọ AJ, quality people. Wọ́n gbọ́n jù yín lọ inside out. We don't care where this is gonna lead us. Bring it on. Banana follow me. Eh? You follow me. I'm in love with you. Yeah. You follow me. You follow me. Yeah. Don't darken. Don't darken. Don't talking, yeah. Yeah. Don't talking. Yeah. Yeah. Swag. Yeah. Yeah. Èmi Àbíkẹ́ don't want to be a player no more. If mo ṣe ń jó la fún kí wọ́n mọ́ tó ń bú gbogbo yẹn fine. Ó rí pé ìṣòro bá ilé ayé ẹ̀. Ìwọ náà sáàkì bí iṣẹ́ ibi tó ń ṣe káàkiri ló jẹ́ kán sáàkì ẹ̀. Kò ní ra gbá fún ẹ. Ó rí mi tó ń bú. Màá tún bá tiẹ̀ lọ sẹ́kọ̀ọ́. Ogun tó lóní mo mọ̀ ṣe yẹn. Òrùka funfun mi tí ìyá yín ní má wọ̀ mí ìwọ wá lẹ́nìí. Má ṣe òrùka funfun yẹn nísìn mo ti sọ fún wọn. Kán bá mi ṣòrùka kọ́lọ̀ tó má dàbí kọ́lọ̀ ìyá yín. Kí wọ́n fi ná ọmọ ẹlòmíì ń gbádì má gbá ọmọ ẹlòmíì á dìdàkudà á di vegetable òyìnbó lè proof ẹ torí yìí nàyàn kan yìí sì ṣàyàn láàké àmọ́ bá ná ọmọ ẹlòmíì nù yín ní ìgbàdí kò síbi tí wọ́n máa gbé yín dé tẹ̀tí máa sàn èmi ni mo sọ bẹ́ẹ̀ ní Àbíkẹ́ ṣé ìyá yín ti rí òrùka funfun àṣàbí má jẹ́ mú ẹ physically ó jẹ́ mí kankan yọkan ní gbọ́á èmi ò ń ṣe ìtàmánà gbẹ́ ní oúnjẹ sórí nǹkan tí máa fi gbá ẹ kò síbi tí wọ́n máa rù ẹ́ dé gbogbo àgbáyé tó bá péwé olórí burúkú ewé máńgò tó jù yẹn lọ sínú ọgbà ẹ wọn ò ní rí ẹ wò máa dẹ́rù bẹ̀ pọ́ ọmọ kékeré lélẹ̀ tó ń gbé àgbàlagbà sáré ẹ̀mí ò ní gbé ó mọ́kọ̀ yẹ àṣàbí òun fọ́nbù ni wọ́n ń tì ẹ́ sí kú anamáyọ̀wá fẹ́ rí pé òun gbé pọ́ sí kú ẹ̀ náà kóhun tó gbé pọ́ táwọn ọmọ òun náà ṣe máa ń tì ẹ́ jáde pé mọ́mí ẹ lọ dá lò ó ní pẹ́ kùnà àwọn ọmọ tó ń bú orí mi ni wọn nǹkan tí ń wọ sétí ṣé ìyá ẹ̀ wọrú nǹkan ìsétí rí sórí ó lè wọrú eléyìí náà àwọn ọ̀run ẹ̀ ń wọrú ẹ̀ náà ẹ sábọ́dù ọba lè ń dé Òṣòdì níwọ̀ àti là fún kí ìwọ orí nǹkan tó wọ̀ pẹ̀lú ẹ̀ lórí ṣó àwọn ọmọ mi lóṣòdì gan òwòrú ẹ̀ mọ́ wọ́n ti jájú dànù ó rí gbogbo pátipàti tó wọ̀ ẹ̀ ní class Ọlọ́run Elédùmarè gbogbo yín ẹ̀ ní class lápapọ̀ yín ẹ̀ ní class including Rupiano náà ní class alatachi I want to belong I want to be a star I am not the latest MC tó bá fẹ́ gbọ́ èmi gangan ní latest ó dùn mí tí n lè pariwo mi tó ráwọn èèyàn mi wà lẹ́yìn mi wọ́n sì fẹ́ bá mi ya picture kò ní yẹ olórí burúkú Rupiano ìwọ onídọ̀tí wọ́n ṣàkúrú máa gbà tán máa rí ẹ̀ ń fàṣẹ tó pé tí ìyá ẹ̀ bá forí gbálẹ̀ wá gbàbẹ̀ máa ráwọn àjọ̀nù lọ́rùn ni lẹ́sẹ̀kẹsẹ̀ láàrin ìṣẹ́jú márùn tán bá ní kẹ́mi kí wọ́n mọ́lẹ̀ physically ìwọ máa kú ni kò tí bó ṣe ní kú 5 minutes ó wádìí mi dáadáa ẹ wádìí mi jẹ́ kó ròyìn Bàsírá fún yín Bàsírá tù ó jẹ́ Bàsírá Jíbìkẹ́ o Bàsírá Tolúlọpẹ́ Jíbìkẹ́ náà ròyìn díẹ̀ fún yín tí ó bá fẹ́ parọ́ ẹ lọ gbójú bẹ́ẹ̀ má jẹ́ ń sọ̀rọ̀ jù èmi Àbíkẹ́ mi ò ní sọ̀rọ̀ jù ìmọ̀ retí yín. Yeah, you follow me. You follow me. Boys, you follow me. Yeah. Banana follow. Yeah. You follow me. Yeah. Yeah. Everything ready. Hey, paparazzi fall. I'm dancing. Hey, yo, mommy, I gbádùn bí yín ṣe ń jó yìí. In ṣàṣàbí ọlọ́wọ́ gígan hẹ́pù tó ń jó nínú zoo ìyá wọn ń jó lọ́wọ́ ọmọ mi ó sáfẹ́ jí dànù anyway yìí tèmi mi ní fẹ́ kó pọ̀ jù báyìí lọ irú là fún kí adáyin onítọ́ oníranù ọ̀bàyéjẹ́ olè ìyàwó òfò ìyàwó alágbèrè irú ẹ̀kọ́ ló máa mú mi ṣeré lọ́tún lé ọkọ ẹ̀ ṣe lọ́tún ayé àwọn ọmọ ẹ̀ ṣe tó ti bá ayé àwọn ọmọ ẹ̀ jẹ́ láti gbé ara bàbá wọn tó bàjẹ́ o ò lè máa gbé bàbá àwọn ọmọ ẹ̀ ṣe pè lórí line kó máa parọ́ mọ́dìdì ọba aládé kó máa sọ nǹkan tí ò ṣe ó wá sọ pé ó máa gbẹ́ lómi ìwà parọ́ ó wá ní káwọn èèyàn má mọ̀ pé àmì aburú yẹn ti wà lára ẹ̀ long ago súrà tán dá ẹ mọ́ ni Fisáyọ̀ ọ̀rọ̀ tìyẹn ti di ọ̀rọ̀ sáúlà báyìí wọ́n ti gba sátidé lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbé Sunday lé lọ́wọ́ kò lè gé èèyàn mọ́ àánú ẹ̀ kàn ṣe mí so unfortunate pé àwọn èèyàn ẹ̀ wọn ò jáde sọ̀rọ̀ ẹ̀ pé ó ti kó sọ́wọ́ olórí burúkú obìnrin wọ́n ní láti gbé ẹ lọ́ṣọ́ọ̀ṣì wọ fún ara ẹ̀ fún mi ọ̀nẹ́
ṣé wọn kọ́ máa ń pẹ́rẹ́ prophet àmọ́ onídàá àwọn prophet ìtọ́jú prophet lọ tó máa bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lé ayé ẹ̀ gbogbo àwọn tó ń bọ àwọn classical people ni they are career women àwọn èèyàn tó ní bright future tó wà ambitious ni mo look at Kudirat Kudi ọmọ mi sister mi tèmi Àbíkẹ́ ó ṣèyàn jù wo Polo Racket ọmọ mi ìjáyà personality ọmọ Kudi ni lọ́ọ̀yà adájọ́ Kudi Dọlápọ̀ Yésù fún talẹ̀ ní ládájọ́ nù yín bádájọ́ bá wà nú ẹgbẹ́ ewé ṣé wọ́n máa gba 2000 lọ́wọ́ ìyá yín gbogbo owó tó gùn ìyá yín ó lọ petrol àná òsì lamẹ́ríkà ẹ̀yin ti rólówó tó ń sunkún lórí 2000 rí ìgbà tó máa bú nọ́sẹ̀lìnì kan ṣe torí owó ló ṣe bú nọ́sẹ̀lìnì ṣé olówó kan sunkún ṣéǹjì ni ẹ sábọ̀dọ̀ lórí burúkú yóò fòun nìkan lámọ̀ tó sunkún rí lórí ṣéǹjì wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ bú sẹ́kún báwo náà ṣe máa gbowó lọ́wọ́ wọn tó pé rẹ̀ mọ̀ ní mania tó parọ́ pọ́n gbowó ọtí ó dẹ̀ torí ẹ̀ bú sẹ́kún wàhálà àṣẹ gbẹ́rẹ́ tiẹ̀ pọ̀ lójú mi tó yìí ìmọ̀ kan sí mi tó yìí kékeré gbẹ́rẹ́ rẹ̀ lójú Àbíkẹ́ mu kàyí ọlọ́yin rí fún ara mi jẹ́ rí inú kámẹ́rà ni o máa ń nà yẹ ọmọ anybody yín gbàdí àlùwò òrùka burúkú mo ń bọ̀ sísà mi o àwọn èèyàn ní màá ṣòyìn o wọ́n sá lọ sísà mi níjọ àmọ́ ń bọ̀ ẹ má wọrí sísà mi anyway Àbíkẹ́ ń jayé ẹ̀ lọ o ìmọ̀ retí yín wọ́n ṣe ń jáde o ìhìn ní mọ́tò I'm not mobile mo fa ìwé mi débi ibo lẹ́yìn ọmọ ewé wà orí West Ham district line Northern line kìíní kan amasimi sako yìí tí ẹ̀ rí yín rí lórí train ẹ̀ kárì tẹ bá dẹ̀ ń wa mọ́tò ṣe fọ́jú ni gbogbo yín ẹ lọ yọ gbogbo ògò játijàti tẹ̀ ń wọ̀ káàkiri ẹ yọ kúrò lójú kẹrẹ rí pé mi Àbíkẹ́ ọkọ ìyá yín ni mò ń kọjá lọ àánú ojú òǹjẹ kan tọwọ́ bọ̀ náà lóòótọ́ àmọ́ bí n bá dán nǹkan wò lára ọmọ ẹlòmíì yín ẹ ní mọ̀ pé kíkéré tàbí kékeré kì í ṣe mímì fẹ́ díyẹrù yín tó kún bọ̀ wo mi dáadáa ó tọ́ ni mo kéré unfortunately kò ń ṣẹ́rí irú ẹ lọ́jọ́ orí ó wẹ́ ó gbé ẹ̀wò ní gbogbo ọ̀nà ṣó mọ̀ pé scammer ní ẹ tẹ́lẹ̀ ó ń gbá àwọn èèyàn ní lórí ọ̀rọ̀ ewé yìí wọ́n máa ń kọ́kọ́ rò pé ó lágbára ni mo ti jẹ́ káyé rí báyìí sí pé ó ní agbára tí n bá kọ níjọ́ sí pé olókùn mú yáyá ò ọlọ́ta mi lẹ́gbẹ́ o olókùn mú yáyá ò ọlọ́ta mi lẹ́gbẹ́ o wọ́n ní ẹ má ṣìkẹ́ fábùkẹ́ wọ́n ní ẹjọ́ ẹ jẹ́ kígi ó ya lómi mo ní bínú bá bómi a máa gbé igi lọ ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ ìyẹ̀wò àníyàn olókùn mú yáyá ò ọlọ́sà wàláì bí igi ẹ bá bínú ya lu omi arégún èmi Àbíkẹ́ máa bínú wó ẹ lọ tí gbòǹgbò Tókunbọ̀ Àṣàbí wo omi rẹ mo sọ fún ẹjọ́ sí mo ní omi kékeré mo ní tó dàbí kíní kékeré báyìí mo ló máa ń ṣọyàn lọ ń wọ́yàn lọ wọ́n ti wó ẹ lọ báyìí òkò tí wọ́n ní bọ̀ tí wọ́n á wò dáadáa báyìí pé Àbíkẹ́ sọ pé àní omi lòun bí igi ẹ bá ya omi máa wọ́ igi ẹ lọ tí gbogbo wọn ò ní rí ẹ mọ́ kó gbàbẹ̀ kọjá Tókunbọ̀ Àṣàbí ọmọ Abọ́dẹrìn èmi Àbíkẹ́ ni mo sọ bẹ́ẹ̀ tẹ́ bá tún wá pé 40 kẹ́ mú gbogbo branches yín kẹlẹ̀ mọ́ra wọn èmi Àbíkẹ́ awọ yín èmi ò ń jiyàn o wàlẹ́ èmi lọ ṣoògùn ni ogun lèmi máa ń lọ ṣe bí kí n ṣàwọ kan fi mí jẹ gbogbo ẹ̀ kí n jẹ́ ní ti awọ yìí náà nìkan ẹ ṣe wá wojú kẹ tó gbé náà wò wọ́n ní wọn ìdarí sapẹ́ nígbà darí sapá pápá ni nínú yín so mo wọ́n yín lẹ̀ kọ́ má bàa ké yẹn nínú ilé yín bó ṣe ké nínú ilé the Williams láìpẹ́ yìí ẹ̀yin lẹ́ pé ó dẹ̀ ṣẹlẹ̀ yín lórí another warning for you all. So guys, fans worldwide, I'm gonna be leaving now. I can see we have 1,000 people online now. I will be coming back your way soon again. So Dorcas Adeyinka Omomi, keep enjoying, keep gallivanting, keep being you, keep being happy. It's not the end of the road. You never know what's going to come after this. It might just be the latest Range Rover in town. Atobe Alishebi and Olon to Tobe Jubelo Eshamu. So my bad Mario mommy. Wọ́n lè fọwọ́ àgọ́ sẹ́yìn ni. Àbí bá náà máa sọ wọ́n lè dágo dúró pé kó má yí rárá, àgọ́ máa yí ṣáá ni. So àrán yín o. Àwa ń jáyé wa lọ bí ẹ ń pọ̀ lọ sí mọ́. We are still on AJ show, still doing our thing as we used to. I love you all. Dorcas love you all, and she wants to say a very big thank you to all of you. Báwọn ọjọ́ ṣe máa ń jà nìyẹn. Ìjà ọjọ́ ìjà wọn tó wà weak tán wà weak. Ẹ jẹ́ tún jó fún yín. Look at me dancing for your line. Yay! Hey, ẹ̀yin ọmọ mi ẹ ń jó pẹ̀lú mi. I should come to where? Okay, don't worry, I'm coming back soon. I'm dancing. Okay, guys, I'm okay. I am very okay. So
Till I see you all again, thank you, Kudrat Aduni Alowole. God bless you. We're still selling that Ankara, representing 99. So you guys should endeavor to pick your own now before it finishes. Kudrat Aduni Alowole, you can contact her. You can contact Dokasade. You can not selling is another delegate that is assigned, you know, to sell out the Ankara. One more allow mommy no. Another dope, baddest babe, and AJ team, I love you all so much. I love Naomi Oduntobayas, Otuba Akwewa. You are the bomb. I love all of my team, my executive members. You guys are the best. You don't start again. Igi tó máa fi nà yín ó ti rẹ́ sínú petrol ẹ máa fọ́nbù ẹ tún mọ̀ pé máa tún padà wá bá wọn ẹ fi wọn lẹ̀. So let them do their things. I'm still your own babe, your loyalist, the CEO of No Cyberbully on social media. I love you all. You guys are the best. Keep being you. Enjoy your weekend. I love you all. Bye bye now. Bye 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 bye. Igba Ilola Akanke ọ̀rẹ́ mi, I love you. Thank you. Yeye Kudi, thank you. Naomi Odunton, thank you. God will, thank you. Uncle Koladedo, Uncle Gaddafi, thank you all. I love you all so much. Akweke Adetemi, God bless you. Sister Eileen Ogundimu, God bless you. God bless you. Yetunde Cranberry, God bless you. Polo Dido, Kasade Hinka, Wanola. All of you might seem, in case I haven't mentioned your name, you all know you mean more than a million to me. I would never ever ignore your presence on the show. But in case I haven't mentioned you, you all know you mean a lot to me. So thanks a million, everyone. I love you all. God bless you. I'm going to dance now. I'm still that's Pekem. Yay. Pekem. That's a video, Mio. Alright, Mari, go going soon. Bye bye. I love you all. Bye bye.